a máa lé Tinubu padà sékòó ni èyí lẹgbẹ́ òṣèlú tuntun tí Àtíkù, Òbí àti El-Rufai fẹ́ lò. bó bá jẹ́ ẹlòmíín ló sọ àwọn èèyàn ìbá ti máa béèrè pé báwo ló ṣe jẹ́, àmọ́ ẹnu oníkànlá ti gbọ́ pọ̀n. bẹ́ẹ̀ lọ̀rọ̀ dà nígbà tó jẹ́ Nasiru El-Rufai ló tú ọ̀rọ̀ náà síta. ṣé ẹ sì mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ yìí El-Rufai, Peter Obi àti bàbá wọn àgbà Àtíkù Abubakar jọ ń ṣiṣẹ́ pọ̀ ni. bóyá fún rere wá ni o àbí fún búburú ni o, ìyẹn lẹ́nìkan ò tí ì lè sọ. àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí El-Rufai ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta pàdé ní alẹ́ ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí 20 oṣù karùn-ún. àwọn sì ti fẹnu ọ̀rọ̀ jóná pé kò sí ìpadà sẹ́yìn nínú ohun tí àwọn fẹ́ ṣe. àwọn ń lọ sínú ẹgbẹ́ òṣèlú kan náà báyìí níbi tí àwọn yóò ti ṣe àṣepọ̀ àwọn. ìfimúfínlẹ̀ dáadáa ti wá fi hàn pé inú ẹgbẹ́ òṣèlú ADC níbẹ̀ làwọn mẹ́tẹ̀ẹ̀ta ń lọ. àjọṣe náà dá El-Rufai lójú débi pé ó sọ ní gbangba pé kò sóhun méjì tó jẹ àwọn lógún tí ẹnu àwọn sì ti kò lé lórí ju kí àwọn rí i pé àwọn lé Tinubu padà sí Èkó lọ. ohun tí èyí túmọ̀ sí ni pé àwọn yóò gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. bí ìjọba bá sì ti bọ́ lọ́wọ́ ẹ̀ ni yóò padà sílé. Èkó sì ní ilé Tinubu. bí aráalé kò bá fẹ́ ni a sì máa bá ará àdúgbò ṣọ̀rẹ́, àjọ máa gba àmọ̀ràn pọ̀. kí ló wàá já mọ́? ẹni tá a fẹ́ tí ò fẹ́ ni kí ló wàá já mọ́? ohun tí àwọn Àtíkù, El-Rufai fi ọ̀rọ̀ pé àwọn ń lọ sínú ẹgbẹ́ ADC ṣe nìyẹn. wọ́n ti lé Àtíkù nínú PDP, ẹsẹ̀ ò balẹ̀. òun náà sì ti rí i pé òun kò lè rí kinní kan ṣe láti ẹgbẹ́ náà wá. ó kàn jókòó ìdígẹrẹwu lásán ni. bẹ́ẹ̀ ni àwọn ará APC kò gbọ́dọ̀ gbúròó ẹni tó ń jẹ́ El-Rufai ní sàkání wọn. ìjà sì ti wà nínú ẹgbẹ́ Labour. ìjà náà kò sì lè fún Peter Obi ní gbogbo ohun tó bá fẹ́ mọ́. bí ìwà sì jọ ìwà, ọ̀rẹ́ yóò jọ ọ̀rẹ́ ẹ̀. ohun tó jẹ́ kó rọrùn fáwọn pé àwọn ń lọ sínú ADC nìyẹn. bàbá Shiri Lawal tí í ṣe akọ̀wé ìjọba Nàìjíríà tẹ́lẹ̀ kí wọ́n tó lé e nítorí pé ó fi gba mílíọ̀nù náírà gé oko éékà kan tó sì ti jádànù nínú APC ní PDP ní gbogbo àwọn ń múra ẹ̀ tẹ́lẹ̀. àmọ́ PDP ti kó àrùn kò gbóògùn, kò sì sí ibi tí àwọn ti lè ṣe ìwòsàn ẹ̀. nítorí ẹ̀ làwọn ṣe pọ̀ sókè rajà tí àwọn bá ẹgbẹ́ tí àwọn yóò lò láti fún àwọn ọmọ Nàìjíríà ní gbogbo ohun tí wọ́n ń fẹ́ ṣe lọ. ohun tí àwọn kan ń béèrè ṣá ni pé ṣé àwọn ọmọ Nàìjíríà làwọn èèyàn yìí ń torí ẹ̀ sáré àsáforí sọ̀gbọ̀nná yìí ni àbí ara tiwọn? ọ̀sẹ̀ tó kọjá ní ìròyìn ti kọ́kọ́ jáde pé Àtíkù àti Peter Obi ń sọ̀rọ̀ pọ̀. wọ́n ní nínú ètò tuntun tí wọ́n ń gbìmọ̀ pọ̀ láti ṣe, àwọn ń lọ sínú ẹgbẹ́ òṣèlú míì níbi tí àwọn yóò ti dá gbogbo àrà tó bá wù àwọn. nígbà náà ni wọ́n jọ yiri ọ̀rọ̀ wò pé Àtíkù náà ni yóò sì du ipò ààrẹ, Peter Obi yóò wá ṣe igbákejì ẹ̀. àmọ́ Àtíkù kò ní lò ju sáà kan péré lọ, ìyẹn ọdún 4. bó bá sì ti gbéjọba sílẹ̀ ní igbákejì ẹ̀, ìyẹn Peter Obi yóò gbà á tí yóò sì máa ṣe ìjọba rẹ̀ lọ. ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ náà ti ń rú òfin láti ilẹ̀ ni pé kò jọ pé wọ́n kọ ti El-Rufai tó ń sáré kiri bí ẹlẹ́gùn ṣọ̀pọ̀nná yìí mọ́ ọkà tí wọ́n ń kọ. ohun tí yóò sì jẹ́ kí ọ̀rọ̀ náà laná lójijì nìyẹn. àwọn kan fòyìnbó dá sí i ṣá o. wọ́n ní nóò. wọ́n ní El-Rufai yóò ṣe igbákejì Peter Obi bí Àtíkù bá ti gbéjọba sílẹ̀ ni. nígbà tí Obi náà bá sì lo ọdún 4 ni yóò bá yẹra fún bọ̀dá ẹ̀ ni El-Rufai náà yóò bá gbàjọba. èyí ni pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti to kinní náà lórí ara wọn. àmọ́ àwo tán ganan ni o, bó bá ré fọ́ kò ní í ṣe é sopọ̀ mọ́, yóò tó ká yanga ni. ìdí ni pé bí Àtíkù bá débẹ̀ báyìí, ṣé kò ní ní ikú ní gbaṣọ lára ewúrẹ́ ni? pé lásìkò yìí ni ikú òun ò dáa, ẹni bá sì fẹ́ pa òun ni yóò ní kí òun gbéjọba sílẹ̀ lásìkò tó ń dáa fóun yìí. bẹ́ẹ̀ bí wọ́n bá rí ìjọba òun gbà lóòótọ́, ọmọ ọdún 81 l'Àtíkù yóò wà. bí kò bá sì gbéjọba òun sílẹ̀ mọ́, bí eré ni yóò ṣe pé ọmọ 90 years, 90 ọdún nílé ìjọba mọ́ gbogbo ọmọ Nàìjíríà lọ́wọ́. níbo la gbé yìí gbà? ohun tí àwọn kan ṣe ń rò pé
àdéhùn alágbádá ní gbogbo àdéhùn tí wọ́n ń bá ara wọn ṣe nìyẹn. ní ti Peter Obi sì rèé, ọmọ ọdún 75 ni yóò wà nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ ètò yìí. bí Àtíkù yóò bá sì fi ṣetán, òun náà yóò ti kọjá 70 ọdún dáadáa. bẹ́ẹ̀ sì ni Nasiru El-Rufai tí òun náà yóò ti máa kan ilẹ̀kùn 100 ọdún nígbà tí Àtíkù àti Obi yóò bá fi ṣetán. bẹ́ẹ̀ bí a bá ti yọwọ́ ẹ̀tàn kúrò, kò sí ohun tó wu àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ju kí wọ́n di ààrẹ Nàìjíríà lọ níkọ̀ọ̀kan wọn. bí kìnìún, ẹkùn àti ìkookò yóò ṣe wá pín ẹran ewúrẹ́ jẹ lẹ́nìkan ò tí ì lè sọ. àmọ́ wọ́n sá ti láwọn ń lọ sínú ADC báyìí ṣá. ẹgbẹ́ ADC tí à ń wí yìí, African Democratic Congress ló ń jẹ́. ọdún 2005 lọkùnrin kan tí wọ́n ń pè ní Ralph Nwosu dá a sílẹ̀. àmọ́ ìdásílẹ̀ ẹgbẹ́ náà nígbà náà kò ṣẹ̀yìn Àtíkù o, nítorí lásìkò ìjà òun àti ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ ni, tó sì ti mọ̀ pé tí Ọbásanjọ́ bá wà láyé tó wà láàyè tó tún wà láàyè rẹ̀, wọn kò ní fún òun ní tíkẹ́ẹ̀tì PDP láíláí, ìyẹn nígbà náà. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ òun àtàwọn Tinubu kò tí ì yanjú. ohun tó jẹ́ kó fi ẹsẹ̀ ẹ̀yìn dilẹ̀ mú nìyẹn. bí a bá ti yọwọ́ bẹ́ẹ̀, Ráàfù tí wọ́n fi orúkọ ẹ̀dá ẹgbẹ́ sílẹ̀ kì í ṣe olóṣèlú tààrà kan. kò sẹ́ni tó mọ òkòló ẹ̀ lọ́yọ̀ọ́, wọ́n kàn fi di gẹ̀rẹ́wù ni. ẹni tó bá sì ń tẹ̀lé ẹgbẹ́ ADC yìí láti ọdún náà lọ́hùn-ún, tọ́hún yóò rí i pé Àtíkù ni wọ́n ń ṣiṣẹ́ fún. ní gbogbo ìgbà tí Àtíkù bá ti jáde pé òun fẹ́ du ipò ààrẹ, ẹgbẹ́ náà yóò ní àwọn ti rò ó dáadáa, àwọn kò lè dupò kankan, Àtíkù làwọn yóò tì lẹ́yìn wọlé. títí di ọdún 2023 tó kọjá yìí ni o. kódà ẹgbẹ́ náà ti yan ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ wọn, Dumebi Kachikwu. wọ́n lè dànù gbẹ̀yìn ni nígbà tí kò fẹ́ lóhùn juwọ́ sílẹ̀ fún Àtíkù. bí ADC ti rí láti ọjọ́ yìí nìyẹn. nídìí èyí, ọmọ tí Àtíkù ti bí síta tẹ́lẹ̀ náà ló fẹ́ kó lọ sílé ẹ̀ nígbà tí wọ́n ti lé òun Àtíkù fúnra ẹ̀ jáde nínú ilé ẹbí wọn. ṣùgbọ́n ohun tó wà níbẹ̀ fún àwọn Àtíkù yìí ni pé ṣé omi kò ní padà pọ̀ ju ọkà lọ? ó dàbí pé ẹrù tí wọ́n fẹ́ dìlé ẹgbẹ́ ADC yìí lórí yóò pọ̀ jù débi pé ẹgbẹ́ náà lè má yèé. kó má wàá jẹ́ pé ẹrù kan ṣoṣo tí ọ̀gẹ̀dẹ̀ bá rù náà ni yóò pa á. gbogbo àwọn olóṣèlú tí wọ́n ń fẹ́ rọ́ lọ sínú ADC yìí, àwọn tí ara ń kan, àwọn tí inú ń bí ni gbogbo wọn. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n sì ń bínú sí. ó ti hàn gbangba báyìí pé kì í ṣe nítorí ọ̀rọ̀ Nàìjíríà yìí nìkan ni. nígbà tí ẹsẹ̀ gbogbo àwọn oníkanra, àwọn oníbínú yìí bá wá pé sínú ẹgbẹ́ òṣèlú kan náà, nígbà wo ni ọ̀rọ̀ náà kò tún ní di ariwo gidi? ohun tó kàn dára nínú ọ̀rọ̀ yìí kò ju pé àwọn èèyàn náà ti dé sínú ẹgbẹ́ òṣèlú tí wọ́n ti lè ráàyè ṣe gbogbo ohun tó bá wọ́n, tí kò sì sí ẹnìkan tí yóò dí wọn lọ́wọ́ láti ṣe ohun tí wọ́n bá fẹ́ ṣe. ẹgbẹ́ ADC wọn ò ní gómìnà. àwọn aṣòfin méjì tí wọ́n ní kò fi taratara bá wọn ṣe, wọ́n kàn fi ẹgbẹ́ náà rúgbó ládùúgbò tiwọn lásán ni. nídìí èyí, kò sí ìdíwọ́ kankan fáwọn àlejò tuntun náà. bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn Àtíkù wà nínú ẹgbẹ́ òṣèlú míì bíi El-Rufai tó ti sá lọ jọ̀nàjọ̀nà sínú SDP, tó sì ti ń pèsè ààyè sílẹ̀ fún Àtíkù níbẹ̀. wọ́n ti ní wọn yóò ṣètò tí wọn yóò fi kó gbogbo àwọn yìí sínú àjọṣe kan náà, tó kàn jẹ́ pé ADC tí gbogbo àwọn ń lọ yìí ni yóò jẹ́ olórí gbogbo wọn ni. SDP ni wọ́n múra láti lọ tẹ́lẹ̀, àmọ́ bí wọ́n ti ń wọ inú ẹgbẹ́ náà ni wàhálà oríṣiríṣi ti ń ṣẹyọ, tí wọ́n ti ń fi hàn El-Rufai pé bó ti wọnú ẹgbẹ́ náà yìí o, kó fọwọ́ síbi tí ọwọ́ ń gbé ni o, pé bí kò bá fi ọwọ́ síbi tí ọwọ́ ń gbé, àwọn yóò gé ìka fáàrí ẹ̀ sọnù fún un. wàhálà ti inú ẹgbẹ́ SDP fúnra ẹ̀ wà nílẹ̀, níbi táwọn ẹ̀ka méjì ti ń bá ara wọn fà á, tí àwọn kan sọ pé àwọn làwọn lẹgbẹ́, táwọn míì ń pé tàwọn ni. ó sì dájú pé tí àwọn Àtíkù bá débẹ̀, ìjà náà yóò lè débi pé apá àwọn pàápàá kò ní ká, yóò sì bà gbogbo àlámọ̀rí wọn jẹ́ pátápátá ni. ohun tó hàn ni pé bí nǹkan ti ń lọ yìí, olè tó bẹ́ kì í wọlé tó pàdé onílé tó dúró tìbọntìbọn ni. kí olè náà tún kù ẹ̀ẹ̀kan nìyẹn o, nítorí yóò bẹ́ síta ni. El-Rufai ti jápa sínú SDP tẹ́lẹ̀, ṣùgbọ́n yóò tún já padà sínú ADC báyìí, yóò sì fi SDP sílẹ̀ fáwọn tó ní í. ní ti Àtíkù àti ẹgbẹ́ PDP, jàǹbá ń tà fún jàǹbára ni.
ìpàdé tí òun Àtíkù àti El-Rufai pè ní alẹ́ túsídéé yẹn wọn ò déédéé pé wọ́n pè é nítorí pé àwọn aṣòfin àgbà ìyẹn àwọn sẹ́nẹ́tọ̀ tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ PDP ti jáde síta tí wọ́n sọ pé ariwo tí Àtíkù ń pa kiri pé òun fẹ́ ṣe àṣepọ̀ pẹ̀lú àwọn kan yẹn àwọn ò sí ń bẹ̀ ń tà wọ́n o wọ́n ní kì í ṣe ẹ̀dá kan tàbí olóyè kan nínú ẹgbẹ́ ló máa ń pe ìpè fún àjọṣepọ̀ ẹgbẹ́ òṣèlú fúnra ẹ̀ ló máa ń pè é àti pé PDP tàwọn kò tí ì pe ìpàdé àṣepọ̀ kan pẹ̀lú ẹnikẹ́ni bẹ́ẹ̀ nìkan bá sì ń sọ pé òun ń ṣe àṣepọ̀ ara ẹ̀ ló ń bá ṣe o àwọn aṣòfin PDP 16 ni wọ́n jókòó tí wọ́n sọ̀rọ̀ yìí l'Àbújá tí àwọn tilẹ̀ ní kò sí ìjà rẹpẹtẹ kan nínú ẹgbẹ́ àwọn èdè àìyedè lásán ló wà láàrin àwọn sì máa yanjú ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí àwọn gómìnà ti ń sọ tẹ́lẹ̀ tí wọ́n fi ń tako Àtíkù nígbà tí àwọn aṣòfin tún gbé eléyìí jáde bí ìgbà tí ẹran gbọfà ni Àtíkù ṣe sáré eré lẹ́lẹ́ ló fi pe àwọn èèyàn ẹ̀jọ ìdí ìpàdé tí wọ́n sì ṣe náà nìyẹn àmọ́ ìpàdé náà fi ọkàn àwọn tí wọ́n ń tẹ̀lé wọn balẹ̀ o torí wọ́n mọ̀ pé gbayawu báyìí ní ilẹ̀kùn ẹgbẹ́ ADC ṣí sílẹ̀ fáwọn kí àwọn máa rọ́wọ́ inú ẹgbẹ́ náà bó ṣe wọn àwọn ni ìpalẹ̀mọ́ pàápàá ti ń lọ báyìí lórí bí wọn yóò ṣe kó ẹgbẹ́ náà jáde lákọ̀tun ìyẹn lẹ́yìn tí wọ́n bá ti ṣàlàyé bí wọn yóò ti pín àwọn ipò náà mọ́ ara wọn lọ́wọ́ àti nígbà tí yóò kan kálukú wọn yàtọ̀ sí ti pé Àtíkù ti lóun yóò fi Òbí ṣe igbákejì Òbí fúnra ẹ̀ ti ń múra láti kéde fún gbogbo ayé pé òun yóò du ipò ààrẹ lọ́dún 2027 àmọ́ tí gbogbo wọn bá ti rọ́wọ́ inú ẹgbẹ́ náà báyìí wọn yóò yanjú ìyẹn láàrin ara wọn nítorí nítòdodo ẹgbẹ́ Labour náà ń gbóná mọ́ Òbí lára wọ́n kàn ń paná kinní náà mọ́lẹ̀ ni ohun tí gbogbo èèyàn ń dúró dè báyìí ṣá ní ọjọ́ tí wọn yóò kó ẹgbẹ́ wọn tuntun yìí jáde o tí wọn yóò sì fi hàn gbogbo ayé pé ní báyìí látòrí àwọn títí désàlẹ̀ from head to toe ẹgbẹ́ ADC làwọn ń ṣe níwọ̀n ìgbà tí El-Rufai sì ti sọ pé kí àwọn lè dá Tinubu padà sékòó làwọn ṣe kó ara àwọn jọ a jẹ́ pé ó dìgbà náà nìyẹn o ká tó fọmọ ọba fọ́sùn Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú tuntun táwọn Àtíkù ń kó lọ yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn ẹ kú kalẹ̀.